So bí táwọn màmá wà for the rest of their life. Area àdúgbò Ẹgbẹ́dá ló wà. Àdúgbò Ẹgbẹ́dá ló wà. Ẹnìkan ní sọ́kọ̀ fún wọn ní èmi ò mọ̀. Ẹnìkan ní sọ́ra ẹ̀jẹ̀ fún wọn ní èmi ò mọ̀. Ẹnìkan ní sọ́ra fún wọn ní èmi ò mọ̀. Ẹnìkan ní bò ló ṣe jẹ́ mi sábà pé ibi tí màmá ó ti máa ṣe ayé wọn rí for the rest of her life. God bless you. Ẹ̀yin èèyàn wá o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mama, ibi tẹ́ máa gbé rè. Ibi tẹ́ máa gbé títí ọjọ́ ayé yìí. So this is where Mama will be living. Ilé on ilé. So ibi tí Mama máa gbé ni. Ibi tí Mama gbé ni. So Mama ṣe láìpẹ́. Àwọn ènìyàn mẹ́tì lọ. Kí lẹ pé? Ènìyàn mẹ́tì lọ. Màmá ti ẹ̀ ń jó. Màmá ti ń jó. Kí lẹ pé? Òjò yẹn sì ń rọ̀. Òjò. Olúwa ní fi ṣe ni. Olúwa ní fòjò ṣe. Wọ́n ká yọ̀dọ̀ ní fọ̀ọ̀sì. Àmín. Ìwọ náà láyọ̀. Àmín. Agbára ṣẹ̀dá mi ó débi gíga. Àmín. Ibi gíga tí mo rí mọ́júmọ́ lónìí, ibẹ̀ ló ń lọ. Àmín. Torí àwọn màlẹ́kà kan sì tó bá wájú mi láwọn mú ọ lọ. Bàbá sì ó débi gíga. Mo rí àwọn èèbó máa yẹn kó gbogbo orí yìí. Mo wá rí gbogbo àwọn ilé tí kò náà wá gún wà sáàrin wọn nílùú èèbó. Mo ní ọkọ mi ṣáájú èmi náà tẹ̀lé ọjà ìbò máa mọ̀ lọ ibi gíga kí ni yóò lè rí ibi gíga lọ. Àmín. Àmín Jésù. Ó sábẹ́jì ẹtí tọ́jú mi jíjẹ mímu níná nílò ẹ máa tọ́jú rẹ̀ kò gbọ́dọ̀ sí rè kò gbọ́dọ̀ fún ọwọ́ kò gbọ́dọ̀ sí lẹ́tẹ̀ asọ́nimọ̀ rẹ̀ sọ̀rọ̀ èèyàn kò ní sí ọ̀nkà pé ń tọ́ta sọ pé òun ó dènà rẹ̀ ogun ọ̀gbọ́n ọba ti yẹ. Lára àwọn tí mo tara wọn jáde ẹ tọ́ bá sọ pé òun ó dènà rẹ̀ yóò dènà ògo rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀. Ikú tẹ̀yìn òkú rí lonítọ̀hún òkú. Àmín Jésù. Ikú tẹ̀yìn òkú rí lonítọ̀hún òkú. Àmín Jésù. Ọ̀sẹ̀ orúkọ orí rẹ̀. Àmín. Jésù Olúwa. Àmín. Àmín. Ẹ jẹ́ wọlé. Ibi tí màmá máa gbé títí ọjọ́ ayé wọn. This is where màmá abẹ́ ti gbàgbé wọn ni ẹ wá àǹtí. Ọ̀ya ẹ dúró ti màmá ẹ dúró ti màmá. Ní ọjọ́ Monday a mú àǹtí lọ sí hospital fún ojú wọn. Wọ́n ló sì ṣe é ṣe. So we are taking her to the hospital for her eyes. Of last one, Mama, she's 30 years old. I tell you, come here. Yeah, come here. Ó láì kó máa kúnlẹ̀. Ẹ ṣe mú kí gbogbo ọmọ Nàìjíríà. Àǹtí kí wà. Wọ́n ń gbọ́ yín. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Àmín. Ìpìlẹ̀ máa lọ ẹ̀yìn wálé. Àmín. Mo jẹ́ kí bàbá wa nínú Olúwa náà ẹ̀yin ò ní jábọ́. Àmín. Ọlọ́run máa ṣèyanu lára rẹ̀. Àmín. Lórí ojú mi. Iṣẹ́ ìrànṣẹ́ ẹ̀yin ó máa di ọjà àgbáyé tí gbogbo ayé máa ná káàkiri. Àmín Jésù. Àdúrà yín ó gbà. Àmín yẹn máa bọ̀ nílé. Àwọn tó dẹ̀ ràn mí lọ́wọ́ Ọlọ́run máa ràn mí. Àmín yẹn máa bọ̀. Wọ́n ti bá wọn ra gbogbo nǹkan. Ó yá ẹ wá máa wò ó. Wọ́n ṣe nǹkan àwọn nǹkan yẹn bọ̀ báyìí. Ó yẹ ló máa bá wa gbé. 2-bedroom flat. Ó ní toilet, ó ní kitchen. Ibi tí màmá máa gbé títí ọjọ́ ayé wọn. Òun lélẹ̀ tán máa gbé títí ọjọ́ ayé wọn lélẹ̀. Ó yá ẹ wọlé. Níbo ni tá fi ń nu ẹsẹ̀ yẹn wà? Ó yá. Ẹ jẹ́ kí màmá fi nu ẹsẹ̀. Ẹbí wa spin gospel àti sọ fún ká tó wọ bí ọba àti gospel kìíní. Ọ̀yá màmá ẹ wá wọlé. Ẹ̀sùn màmá tó lọ ṣe evangelism yẹn ni o. Ẹ wá ẹ fún mi lówó yẹn. A fẹ́ compensate màmá, wọ́n try. A fẹ́ fún màmá, ẹ wá báyìí màmá, ẹ wá báyìí. So a fẹ́ fún màmá àǹtí ẹ wọlé, ẹ bá mú wọlé náà. Màmá ó yá ni wọ́n bá kó àwọn kìíní yẹn, wọ́n bá kó wọn. A fẹ́ fún màmá the sum of 200,000 naira. Màmá ẹ dìde màmá ẹ gbà. God bless you ma. Ẹ dìde màmá ẹ dìde. Kí lẹ fi ṣe màmá? Màá fi mọ̀ tajà. Ṣé bẹ́ẹ̀ lẹ fẹ́ tajà? Bẹ́ẹ̀ ni sà. Irú ọjà wo lẹ fẹ́ tà? Mo fẹ́ máa fi ta bàtà. Bàtà lẹ máa tà. Bẹ́ẹ̀ ni sà. With 200,000 ṣé ẹ sì máa ṣe nǹkan díẹ̀? Bẹ́ẹ̀ ni kì í ṣe díẹ̀ dájì. Púpọ̀ ni yóò sì mọ́ di púpọ̀ sí lórí. Màmá tó lọ ṣe evangelism lọ́dọ̀ wọn lọ́jọ́ yẹn ni o.
So we give her 200,000 naira back, but we pay. This is what we have. I found 200,000. Mama, you do one la money. So mama fẹ́ máa ta jàǹwájú ta. So àti ra ọjà tán máa tà náà. Àti ra ọjà tán máa tà náà. God bless you. Àti ra ọjà tán máa tà. So ibi náà máa bá wọn ṣe share sí. Ibi náà bá wọn máa ṣe share sí. Mama máa ta gàrí. Mama ní gàrí. Mama dà. Ẹ wá kí lẹ fẹ́ máa tà. Kí lẹ pè é? Please focus. Kí lẹ pè é? Gàrí. Gàrí lẹ fẹ́ máa tà. Gàrí nìkan. Gàrí. So àti báwọn àti jábí àpò mélòó kan bẹ́ẹ̀ já wọlé náà ẹ já wọlé. Màmá sisi rúùmù yìí lélẹ̀. Ó yá àgbá ní bá kọ́kọ́ wà àti ẹ̀rọ wá dúró báyìí náà. Dúró báyìí náà. Very good. So sisi rúùmù lélẹ̀. Máa ń gbé ogun náà sisi rúùmù lélẹ̀. Sisi rúùmù lélẹ̀. Sisi rúùmù lélẹ̀. So bedroom lélẹ̀. Yàrá màmá lélẹ̀. Yàrá màmá lélẹ̀. Yàrá màmá lélẹ̀. So second bedroom wà bẹ́ẹ̀ yẹn. Ẹ jáwọ́ lélẹ̀ nígbà yẹn. Ẹ jáwọ́ lélẹ̀. Ṣọ́ọ̀tì ń bá wa kó wa, ẹ bá wa direct wọn pápápá. Wọ́n kà Gabriel wọ́n náà dé wọn. Ó yá wọ́n ẹ wò wọ́n sẹ́kọ̀ọ́ kó bí bẹ́ẹ̀ bọ̀ náà. Èyí tó bá kó wá yẹn jẹ́ máa fídíò ẹ̀fẹ́ tó ṣe. Ẹ gbé orí o. Ẹ já kó kíní bẹ́ẹ̀dì. Ẹ máa kó lójú ọ̀nà. Ẹ máa kó lójú ọ̀nà. Ẹ fà wọn màmá síbì kan. Ó yá ẹ máa tẹ̀lé wọn straight. Inú bedroom. Inú bedroom straight. Ó yá ẹ máa bá wa ṣe evangelist. Ó yá. Amen. 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 Ó yá ta ló bá wa togi bẹ́ẹ̀dì yẹn báyìí. Ó yá bẹ́ẹ̀dì dà. Chair dà we bought gbogbo tán lónìí lè pátá láti rà. Chairs, bed, carpet. Ó yá jẹ́ carpet nínú yàrá náà. I know. Nítorí ẹ̀ka tí wàá sọlé fún evangelist dà. Gbogbo ẹ̀yin tẹ̀wá lẹ́nu ọ̀nà yẹn kúrò bẹ́ẹ̀. Nítorí ẹ̀ka tí kọ́kọ́ ṣe nìyẹn. Ẹ kọ́kọ́ yẹn síbẹ̀ yẹn náà. Ó yá kí náà tún bá wa kó bọ̀ bẹ́ẹ̀ yẹn. Àǹtí ẹ̀ náà wáyé. Sorry. Màmá yẹn gbó yín. Ẹ kàn máa bá ń gbójú màmá dáadáa. Ẹ máa jẹ́ kó máa màmá ẹ̀ kọ́ máa ti ń gbé sójú yẹn máa dúpẹ́. Ẹ máa dúpẹ́. Odúpẹ́ mo fi yìn f'Olúwa nílé ayé. Odúpẹ́ àfihàn f'Olúwa. Gbogbo rí mi rajà lọ́wọ́ bàbá òní kó sí. Odúpẹ́ mo fi yìn f'Olúwa. Ìwà ń bá odúpẹ́ àfihàn f'Olúwa nílé ayé. Mo dúpẹ́ mo fi yìn f'Olúwa. Gbogbo rí mi rajà lọ́wọ́ bàbá òní kó sí. Adúpẹ́ àfihàn f'Olúwa. Ẹ ṣé Olúwa wa. Ọlọ́run. Kápẹ́tì ti wà mẹ́. Ẹ ṣé o. Èmi ló sọ bí bàbá ọmọ ṣe ló ṣeun. Ọlọ́run mi ó ṣeun bàbá. Ó ṣeun bàbá ọmọ ṣe ló ṣeun. Ọlọ́run mi ó ṣeun bàbá. Ẹ ṣé o. Ó ṣeun bàbá ọmọ ṣe ẹ ṣeun. Ọlọ́run mi ẹ ṣeun bàbá. Àwa dúpẹ́ bàbá, àwa dúpẹ́ ọmọ, ẹ̀mí mímọ́ ẹ ṣé tilẹ̀ ní olùṣèlú. Ṣeun bàbá ọmọ ṣe Jésù ó ṣeun. Ọlọ́run mi ó ṣeun bàbá, ó ṣeun bàbá. Bàbá ọmọ ṣe Jésù ó ṣeun. Ọlọ́run mi ó ṣeun bàbá. Àwa dúpẹ́ bàbá, àwa dúpẹ́ ọmọ, ẹ̀mí ó ṣe tirẹ̀ ní Olúwa. Àgbáyé o, you are mighty. Ọlọ́run àgbáyé o, you are mighty o.
Ó yá igi bẹ́ẹ̀ igi bẹ́ẹ̀ igi bẹ́ẹ̀. Wọ́n máa ti tó. Ọ̀gá igi bẹ́ẹ̀ di lọ sínú ilé náà ní igi yẹn. Ẹ máa kápò ẹ̀fẹ́ tó tó lọ́n bí. Ẹ má ṣe wọ́n wé fún mi. Toilet wọn lélẹ̀. So ibi tí màmá máa wà for the end of her life. For the end, wọ́n ti gbé bẹ́ẹ̀dì dé, wọ́n ti gbé bẹ́ẹ̀dì dé. Gbé bẹ́ẹ̀dì dé. Ẹja ẹ̀tẹ̀lẹ̀ wọn ní Stanley. Wọlé Stanley. Ẹja láìnà bẹ́ẹ̀. Ẹja wọlé màmá yẹn wọlé ẹ̀rọ bẹ́ẹ̀dì. Ẹja láìnà náà. Ẹja láìnà náà. Ẹja. Aṣọ. Ẹja bẹ́ẹ̀. Ẹja láìnà. Ta ló fẹ́ fẹ́? Last was one church. Daddy, you very God bless you, God bless you. She's 30 years. 30. And you're getting small girl. You know she's getting a small girl. I should bet that I should bet me. Very good, very good. See, yara mama ni. Ben na she fan see na. Oh yeah, e ma bo. Auntie yin ma bo ni yara yin. E ma fa. Ben ti won da. Ben ti won na de. Yeah, please come. Mama, e ma auntie yin bo na. So this is the second room. Ẹja ẹ bá wọn já ẹja. Lókè yẹn lè máa kún tẹ̀kọ́. So ibi táwọn màmá máa wà for the rest of their life. Area àdúgbò Ẹgbẹ́dá ló wà. Ẹnìkan ní sẹ́kọ̀ fún wọn ní èmi ò mọ̀. Ẹnìkan ní sẹ́rà ẹ̀jẹ̀ fún wọn ní èmi ò mọ̀. Ẹnìkan ní sẹ́rà fún wọn ní èmi ò mọ̀. Ẹnìkan ní bò ló ṣe jẹ́ mi sá mọ̀ pé ibi tí màmá ó ti máa ṣe ayé wọn rí
for the rest of her life. Pẹ̀lú àwọn ọmọ wọn. Àǹtí yẹn alámọ́bá wọn ṣojú wọn ní Monday. So then àgbà Ọlọ́run gbọ́ pé ọmọ wọn obìnrin kékeré yẹn 30 years yẹn ó máa marry. Tó ti dàgbà. Ó started àwọn disabled. So kò disabled bẹ́ẹ̀ náà. So yàrá tí ọmọ wọn obìnrin yẹn. Àǹtí ẹ má bọ̀. Ẹ wá yàrá yín ni. Ẹ má bọ̀. Ọya. Ẹ wá jókòó sórí bẹ́ẹ̀dì. Ọya. Yàrá tí ń lélẹ̀ yìí o. Yàrá tí ń so ojú yín á lọ sí ojú yín. Ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe. So àwọn pílò lélẹ̀. Ẹ aṣọ bẹ́ẹ̀dì tí wọ́n dà. Ẹ já tẹ aṣọ bẹ́ẹ̀dì náà. Aṣọ bẹ́ẹ̀dì tí wọ́n dà. Ọya ìdìde náà ìdí ẹ jẹ́ ká tẹ̀ tán. So ibi tí màmá máa wà àtàwọn ọmọ wọn for just the life. Àǹtí wọn lọ́kọ bẹ́ẹ̀ ọkọ wọn ò ní nǹkan kan àbí ẹ sọ̀rọ̀. Ọkọ mi kò ní nǹkan kan ọjọ́ tó àjọ débi báyìí ó lọ gégi àdẹrúmọ́ láti ìgbà yẹn. Wọ́n lọ gégi ni lọ́jọ́ tí mo wá yẹn ẹ rí wọn mọ́ láti gbà yẹn láti bí ọ̀sẹ̀ méjì kó tó di pa wá ẹ gbúrò wọn bó náà ṣe oríṣẹ́ ní fọ́tò ọkọ yín ṣé ẹ bímọ fún wọn ọmọ wọn tẹ́ ẹ bímọ fún wọn dà. Àwọn wà ní ìrírọ́ àwọn wọn ti tra wọn náà tra wọn struggle kiri. Ok wọ́n lọ́kọ bẹ̀ tí wọ́n rí ọkọ wọn tọkàn bá kọ́ máa kọ́ sí fídíò ìyàwó yín rè o ìyẹn ọmọ màmá yìí àwọn lọ́kọ pẹ̀lú bá ṣe blind yìí ẹnìkan fẹ́ wọn bẹ̀ wọ́n lẹ́ni ẹ lọ gégi wọ́n ní wọn wà rí wọn mọ́ láti gbà yẹn bóyá ẹ tẹ́ aṣọ bẹ́ẹ̀dì ẹ tẹ́ aṣọ bá gbé pílò yẹn sí pílò kan fáwọn àbí very good ẹgbẹ́ wo pílò yẹn yá everywhere carpet yẹn aṣọ bẹ́ẹ̀dì tí wọ́n ní ọ̀gbìn ní pílò wọn ni màmá ó ti dọ̀bẹ̀ o màmá ẹ má bọ̀ lọ́dọ̀ yín kí ló tún gbélé kí ló tún tẹ́bù màmá rè é wọ́n tún gbé tẹ́bù dé pèsè àárín méjì ó yẹ bá gbé tẹ́bù wọlé kò mí ẹ gbé tẹ́bù wọlé kó má tún dé stop lẹ́nu ọ̀nà ẹ gbé tẹ́bù wọlé God bless you mo fẹ́ appreciate àwọn workers wa àwọn workers Àgbàlá Gabriel Jésù àwọn ọmọ Olúwa ni wọ́n àwọn bàbá àwọn náà lẹ́rìí tán ṣe wọ́n tra láti Monday wọ́n ti ń sáré káàkiri ó yá everywhere bí gbogbo nǹkan ṣe débì Ọlọ́run àtàwọn òṣìṣẹ́ wa ẹ bá mi appreciate àwọn òṣìṣẹ́ wa gan they are trying ẹ jọ̀ọ́ ẹ rán mi sí wọn ẹni kí n fún wọn ní they tried wọ́n ṣe àrí mi wọ́n ṣe pé èlò láwọn fẹ́ gbà they are not after money they are so transparent like wọ́n ready láti ṣe àwọn bàbá anulẹ̀ ìkan tiẹ̀ wà tíyàwó ẹ̀ ṣe bímọ kò dúró tíyàwó ẹ̀ tó bímọ ó ń sáré ti foundation káàkiri no àwọn workers wa wọ́n try please appreciate them on our behalf our workers are trying they are well trained and ní wọn tí wọ́n pọ̀ àwọn lẹ́ ń wò yìí díẹ̀ ní wọn làwọn tẹ̀ ń wò yìí díẹ̀ ní wọn làwọn tẹ̀ ń wò yìí díẹ̀ làwọn tó wà lẹ́yìn bíi náà díẹ̀ tó làwọn náà ó yá díẹ̀ làwọn tẹ̀ ń wò bẹ́ẹ̀ náà ó yá kí ló tó ń gbé bọ̀ wọ́n bá fix cotton ntí a fi ṣe cotton náà la fi ṣaṣọ bed wọ́n bá aṣọ bed yẹn ntó wà lẹ́yìn ara cotton náà ló wà níbi aṣọ bed ẹ wo cotton yẹn ẹ má ti dàbò window tán o ó lè já ríran o cotton wọn bẹ wọ́n ti gbé chair bọ̀ gbogbo kitchen utensils wardrobe everything pátá ọjà màmá wọ́n ti ra everything pátá ntí gbogbo nǹkan yẹn cost I don't know wọ́n ti gbé chair wọn bọ̀ wọ́n ti gbé chair wọn bọ̀ ẹ tí wọ́n chair yẹn. Mama, wọ́n bá yín get chair. Mo bá wọn island yẹn mechanic kan máa kó lẹ̀ wí yá. Bàbá wo máa ṣe Jésù ó ṣeun. Ọlọ́run mi ó ṣeun. Bàbá ó ṣeun. Bàbá wo ẹ má yan ọkọ̀ arúgbó Jésù ni o. Ṣeun bàbá ó ṣeun. Ṣeun bàbá. Mama last week bàbá ó máa ṣe Jésù. For the rest of our life. For the rest of our life. Bàbá ó máa ṣe Jésù ó ṣeun. Ọlọ́run mi ó ṣeun bàbá ó ṣe o. Olúwo ṣe o. Ẹ ṣe o. Àdúpẹ́ o. Ẹ ṣe o sáwọn owó ní ká sì dúpẹ́. Jésù ṣe o. Yòókù dà. Wọ́n kó ṣe àbọ̀. Ó yẹ bá wa ṣe.
So, to God be the glory, great things. Don't talk about the share of good. We follow look around. I just will kitchen, you know. Mama, if that's my January. So, one book in the Bombay. One back kitchen, and so. Emma for Bombay, who made my job. So, if you kitchen, Mama, book on got my long kitchen, that's a rapaka, a ball, gas, pot, shibi, basket, those are a fellow pata. Láti bá wọn rà àti agbègbè nǹkan tí màmá ó lò sí ibẹ̀ pátápátápátá láì kú ẹyọ kan gbogbo ohun tó wà nínú ilé ìpátá láti bá wọn get láì kú ẹyọ kan a ṣe fix àwọn bọ́ọ̀bù yìí ni a ṣe ra àwọn bọ́ọ̀bù yìí náà ni so to God be the glory great things he has done gbogbo ògo jẹ́ ti Ọlọ́run lókè kì í ṣàwá o kì í ṣàwá kì í ṣiṣẹ́ á rí mi o tọ́lẹ̀tì lélẹ̀ ó ní so God bless you. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ dìde sí wa ẹ ní máa ní ẹ̀yin tẹ́ dìde sí wa ẹ̀yin tẹ́ dìde sí màmá ẹ má bọ̀ ẹ̀yin tẹ́ dìde sí màmá ẹ ní máa ní Àmín Jésù. ẹ ní ṣaláì ní ohunkóhun ẹ̀yin tẹ́ dìde sí màmá yìí ojú ò ní tì yín ẹ má bọ̀ ẹ̀yin tẹ́ dìde sí màmá yìí àtàwọn ọmọ wọn ẹ ní ṣaláì ní màmá àpò oúnjẹ ara oúnjẹ sílé fún yín ara oúnjẹ sílé fún yín ara oúnjẹ sílé gbogbo ẹ̀ àti bá àwọn ará ọjà gàrí wọn náà fi máa ta gàrí àti ra bọ́tọ̀ fi máa ta àti ra kóńgò àti ra golo àti ra àpẹẹrẹ kíní bá abọ́dẹ̀ fi máa ta àti ṣe tébù fún yín tébù tó máa gbé sí ẹ kàn máa ṣe ayé lọ sí yín lórí fún Jésù ẹ gbà kíní bẹ́ẹ̀dì lè yìí ta ló máa ń fix bed bọ́lá kashif mi wà owó ẹ̀rí ni kí mọ́tò wà tí kí náà ń gbé bọ̀ kí náà ń gbé bọ̀ kí náà ń gbé bọ̀. So èyí tẹ́ fẹ́ pè wá wọlé 07054900751 07054900751. Then if you love to support more pé no mo ṣe fẹ́ kán ra nǹkan báyìí fún wọn no mo ṣe fẹ́ kán ṣe nǹkan báyìí àbí mo fẹ́ kán máa fún yà lówó pé ilé kan dì mú then I get the phone fún màmá we got mama and ara phone fún wọn ara phone fún wọn kí lélẹ̀ fan tara fún màmá ní fan ni wọn lélẹ̀ ṣé kí ni ṣe ó smooth to me àbíká wọlé fan tara fún wọn ó yẹ bá a ṣe ẹ máa já ta ló fẹ́ já ẹ bá a já ta ló ń bá wa já ẹ bá wa já yẹn ara phone fún màmá. We bought so many things for her. Ara fan fún fan tó máa lò. Oore tí bàbá ṣe o, ó jọ mí lójú. Ẹ jẹ́ ká lọ tó mẹ́rin. Oore tí bàbá ṣe o, ó yà mí lẹ́nu. Bàbá olóore o, ẹ ṣé àdúpẹ́. Oore tí bàbá ṣe o, ó jọ wá lójú. Ara wardrobe ni wọ́n ti kí wardrobe méjì àbí? Bàbá ṣe o, ó yà mí lẹ́nu. Bàbá olóore. So as a get phone fún wọn, ẹ bá pin ní ẹjọ́ kan number àti number ẹ pin ẹ síbẹ̀. Maybe some people would love to contribute more to support them the more. We pray for the blessings of God upon your life. This is the mama. This was the mama we took from the street last week Saturday. So to God be the glory. What God has done in her life. Oh yeah, Mileno, I'm going to do this in Mama Gong, and this is where Mama will be staying for the rest of her life. So God bless you. And you take this one show. In time, I let Mama. We are not sure shoe. Look, about Mama 10,000 shoe. About Mama don't touch you. Maybe you want to do something for a weekly, monthly. I want you to then Mama share anything. Share my number. You have to phone phone. Tired to see me in Bonue. See number you share pay. Torí mo fẹ́ káwọn yẹn máa pè yín direct kán máa kí yín lórí phone. So
wọ́n bá wọn kó fóònù yẹn máa ń sábà wọn màmá ní ká bá wọn gẹ̀ẹ́sì tọ̀nà sọ́bẹ̀ wọ́n láwọn ò láì fóònù ńlá wọ́n láwọn láì tọ̀nà sọ́bẹ̀ pé làwọn fẹ́ máa lò and they get the phone to the glory of God. Ó yá kí náà ń gbé bọ̀ ó yá ó pẹ́ àwọn tí a yòókù dà. Oore tí bàbá ṣe ó jọ mí lójú. Oore tí bàbá ṣe ó yà mí lẹ́nu. Bàbá olóore o ẹ ṣé àdúpẹ́. Oore tí bàbá ṣe ó jọ wá lójú. Oore tí bàbá ṣe ó yà wá lẹ́nu. Bàbá olóore ọpẹ́ ló yẹ wá. Bàbá olóore àdúpẹ́, bàbá olóore àgbẹ̀lóye rán. Oore tí bàbá ṣe ó jọ wá lójú. Oore tí bàbá ṣe ó yà wá lẹ́nu. Bàbá olóore. Àṣepé mi ò mọ̀ọ́lé, ọ̀pọ̀ ẹgbẹ́ wá ti rú, ọ̀pọ̀ ẹgbẹ́ wá ti lọ, ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ṣe fáìbàrà wípé bàbá ò bá lè dúpẹ́, àṣepápá ò mọ̀ọ́lé. Ọpẹ́ yẹ ọ́ o bàbá, ọpẹ́ yẹ ọ́ o bàbá. Àsòrè kárí ayé, òṣèré fọba ó tó ṣe tíjó yẹ dáadáa, kò máa tó ní àwa ọ̀yà ẹjọ́ kò bá sílẹ̀. Sorry. Ẹja náà ló dá. Ibo ni ìmọ̀ ìwé yìí lọ? Ìmọ̀ náà ló dá. Bó ṣe máa wà náà. Nígbà ìwé tó ṣe àgbẹ̀ ìgbà náà ló wà. Ọ̀yọ́ gbé bẹ̀rẹ̀. Sí ìyá yín lọ́wọ́ jù. Ẹjọ́ kò lọ sí lẹ́yìn ilẹ̀kùn yẹn. Ṣé rí bí ibi tẹ̀ wáyé bọ́lá ẹ̀kọ́ wà? Kó fẹ̀yìn sí bíbá yìí. Ọ̀yá, very good, ló káre, very good. Ẹ̀kọ́ sún wá sún sẹ́gbẹ̀lẹ́. Ẹgbẹ́ ẹ wò ó ti wà ókè. Very good. Ó yẹ ẹja ṣì wò. Kídà. Ó ní kí àbí. Ẹjẹ̀ wọ́n. Sorry. Ẹ̀pẹ̀lẹ́. Ẹ mọ̀ fọwọ́ mi jù. Ó yàtọ̀ ló ní ìlú òkè ìbẹ̀rẹ̀ bọ́ọ̀tì lílé. Kọ́ lọ kó sórí bẹ́ẹ̀dì. Kọ́ lọ máa ṣí lọ. Kí wọ́n tún gbé bọ̀ báyìí? Ẹ dá ní sọ̀wọ́. Ẹ̀pẹ̀lẹ́, sorry. Wow! Ó mà ti ń dúró lọ́kẹ́. Ó ti mú yẹn. Màmá, ẹ jókòó lórí chíànà kan tó gbé yòókù dé. Ẹ jókòó lórí chíànà kan tó gbé yòókù dé. Èmi ò bá lè dúpẹ́ sọmọ. Ṣé pé mi ó ní pé àyà tó bí ẹgbẹ́. Ẹ fẹ̀yìntì náà. Bàbá ò bá lè dúpẹ́, àṣepàwà òmòore. Bàbá ò bá lè dúpẹ́, àṣepàwà òmòore. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ. Ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ṣe fáìbàrà. Bàbá ò bá lè dúpẹ́, àṣepàwà òmòore. Ọpẹ́ yẹ ọ́ o bàbá wa àgbàlagbé bẹ́ẹ̀ ní ọpẹ́ yẹ ọ́. Màmá wa, ọpẹ́ yẹ ta ni? Jésù Olúwa ni. Tó wá lórúkọ tó ń bẹ̀
ẹsẹ̀ ẹ̀yin lẹ́nu ṣe ń ju ẹ̀yin lọ́sọ̀rọ̀. Ṣé ẹ̀gbọ́n tá à ń sọ ni? Màmá ẹ stop, àní ẹ stop ẹsẹ̀. Jésù ló ṣe, Jésù ló ṣe, Jésù ẹ ṣé o, bàbá ẹ ṣé o, àdúpẹ́ o, àdúpẹ́ àfìyìn f'Olúwa lẹ́sẹ̀ ayé, àdúpẹ́ àfìyìn f'Olúwa. Jésù ló ṣe, lóòótọ́ rí bàtàjà lọ́wọ́ bàbá ò ní kó sí. Àdúpẹ́ àfìyìn f'Olúwa. Bàbá ò bá lè dúpẹ́, àṣepáwa ò mórè. Bàbá ò bá lè dúpẹ́, àṣepáwa ò mórè. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ. Ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ṣe fáìgbàlà kiri. Bàbá ò bá lè dúpẹ́, àṣepáwa ò mórè. Ṣé o, ọlọ́run ẹ̀mí nílẹ̀ ṣé o, ìwọ kúkú lágbára wa, bàbá mi mọ̀ ṣe, bàbá mi mọ̀ ṣe o, ẹ̀mí àwọn ìwọ kúkú lágbára wa, bàbá mi mọ̀ ṣe, bàbá mi mọ̀ ṣe o, Àwọn kè bómi wọn lélẹ̀. Yes, sir. Thank you, sir. God bless you, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir. Ele, ó yẹ kó wá sí ìgbà yìí. Bí tí a ilé, ẹ bá gbé ilé sáré báyìí. Ẹja mú ilé ìṣẹ́gbẹ́ ìdí ẹ̀sìn. Nílá yẹn ló máa wá síbẹ̀ yẹn. Eléyìí náà yẹ kó wá sẹ́gbẹ̀ ń bí. Kí nílá yẹn wá wá sẹ́gbẹ̀ báyìí. Ẹ máa bọ̀, ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Mú ìgbélé báyìí. Bàbá mi mọ̀ ẹ́ ṣe. Ẹ fi bàbá yẹn lẹ̀, ẹ fi wọ́n lẹ̀, ẹ rí ẹ fi bàbá yẹn lẹ̀, ẹ fi wọ́n lẹ̀. Ó kú dédé síta kan ní sísúta kan. Ẹ kú iṣẹ́ evangelist. Kí ló tún kó bọ̀? Wọ́n fẹ́ lọ gbé tí àkókò. Àwọn kitchen that's the whole. So everything is set for Mama to the glory of God. We want to appreciate our lovers. We shall be well with you in the name of Jesus. The Lord shall prosper the works of your hand in the name of Jesus. You shall never lack any good thing. You will receive good news in the name of Jesus. As you have stood up to support this wonderful family, with the Lord in His glory, stand up to help you at this moment in the name of Jesus. We will never go astray in the name of Jesus. In Jesus' mighty name. So here we are. Our one no fasting. And they look 5 days. And then our 5 days. Mo fi gbàdúrà fún ọmọ yín máa là. Amen. Then gbogbo ọjọ́ àwọ̀ ilà fi ń ṣiṣẹ́ òru. Our now we're 24 days. Our anniversary is 24 days. And I like to announce to you our anniversary àjọ̀dún ọdún kẹfà Àgbàlá Gabriel. Ó máa wáyé ní Àgbàlá Gabriel Prayer City ní Ẹgbẹ́dá. Ó máa wáyé ní on the 27th of this month. 27th of this month. So àjọ̀dún ọdún kẹfà táwọn pè ní the merciful God. So I like to invite you to our anniversary. Be our guest. And I pray you will never remain the same again. Àjọ̀dún yẹn yóò jẹ́ one of the best anniversary that is so far. So it's like my great girl. So great personnel are coming, and I would love to invite you. But
Mo inviting. You love me. I want you to come to the anniversary on the 27th of this month. 27th, last Sunday, I am inviting you. I'm inviting you to be our guest on that day. So, Kojino, Titi Egbeda Lowa. To ba ti nba lati anywhere, Debo Road. To ba Debo Road, mo to kan lọ sí Egbeda Junction, Egbeda, Ibadan. Then, anisoro lójoojúmọ́. Ìwọ náà wá gbàdúrà o, àǹtí, ó nílò àdúrà o, bọ́dá, ṣé mo pé ní ìdí àdúrà gan. Ìparí ọdún la wà yìí. Ó ní forí kó bí ìparí ọdún. So, mo ń pè wá síbi ìṣòro agbára tá a bẹ̀rẹ̀ láti ọjọ́ Tuesday every day la ń ṣe ìṣòro 24 days fasting and prayer. Ó wá jẹ́ pé ìṣòro la fi ń ṣe ìṣòro ó dẹ̀ lágbára lọ pípọ̀ àpò ẹgbẹ́ nǹkan gbé wọ̀nyí. To God be the glory. Thank you so much for your wonderful support. Ẹ ṣé o. Mama, ẹ bọ́ ẹ fẹ́ pé nǹkan wọlé. Very good. Ẹ kọ́ gbé chair náà, àwọn agbẹ́hùn ilé. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ díẹ̀. Ẹ wo owó yín o. Very good. Yeah. Ẹ ṣé bàbá mi. Wow. Ó yá kán gbé kíní ẹ̀sìn kán gbé tébù yẹn káàkiri. Tébù yẹn kò ní lọ bẹ́ẹ̀ yẹn. Ó yẹ kó lọ ṣé báyìí ni straight ló yẹ kó lọ straight. Ó yẹ wá síbí. So we bought lamb. Ọ̀rọ̀ lamb ẹ má bá ń kó jáde. We brought lamb. Ọ̀rọ̀ lamb fún màmá. Lamb. Màmá o. Mama, iná tẹ mama tọ̀ ni. Wọ́n bá múná lọ, ẹ máa tàn bẹ́ẹ̀ ṣe máa gbé mi. Gbọ́dọ̀ tí ń tàn náà ó kéré ni. Ilé ìdánwò yín báyìí. So, Mama gas in there. Mama, àwọn pot in there. Mama. Ẹ̀yin kúkú lágbára wa, bàbá mi máa ṣe o, bàbá mi máa ṣe o, ẹ̀mí àwọn wòlíì, ẹ̀yin àdájẹ́ èsì tó dúró tì mí, mo ti rò ní yíbú ya yìí, mo wá bá yín bẹ́ẹ̀, àdájẹ́ ẹsẹ̀ èmi náà yí lẹ́ o, ẹsẹ̀ ìjọba ọlọ́mọ ìyá ìbọn bá wọn sunkún. Mo bá wọn sunkún mo ní mo lówó lọ́ọ̀nù mi ní ìbá sí pé nínú Mama ẹ dìde. ẹsẹ̀ dádì ẹsẹ̀ alábàbà ẹsẹ̀ o. Mama. Ẹsẹ̀ o yóò dà fún yìí o. Ẹsẹ̀ o àdúpẹ́ o. Ẹsẹ̀ o Jésù o. Mama ẹ pẹ̀lẹ́. Ẹ wà lé tuntun ilé ayé náà ni ilé tuntun ilé tuntun ni Jésù bá mi padà
Jésù ni. Àwọn aláwọ̀ ti lọ jìnnà. Jésù ló gbé yín sáyé tuntun. It is well. It is well, mama. It is well. It is well, mama. Mama. Sọ àwọn pọ̀ tí ń lélẹ̀. Máa sì lè lónìí. Náà ẹ bá káwọn abọ́ yẹn. Àwọn abọ́ nì. Abọ́ ìdílé. Mama ẹ tún wọlé. Èyí tí fi máa gbóyè sí. Ẹ wò ó. Sẹ́ẹ̀lú ti tà. Ẹja. Jésù jọ mí kúrò nínú ọgbà ẹ̀wọ̀n. Ó sì wà gbé mi já gbangba. Mama àwọn sùkúrù lélẹ̀. Tí mi máa jẹun. Àwọn sùkúrù lélẹ̀. Mo ti ní kí n máa pọ̀ gẹ́gẹ́ pọ̀ bẹ́ẹ̀ yẹn. Àwọn bọ́kẹ́tì ń lélẹ̀. Tí mi máa wẹ̀. Àwọn kéè ọlọ́mọrí yẹn dà. Ẹ bá ń kó àwọn ìfòfin ọlọ́mọrí. Ẹ bá ń kó olùdánù mẹ́rin. Ó rèé. Màmá àwọn kí ọlọ́mọrí ẹ lè máa fi pọnmi sílẹ̀. Wọ́n máa fi pọnmi sílẹ̀ lólè. Wọ́n fi pọnmi sílẹ̀. Ó yẹ kí ló tún kù kí náà ń gbé bọ̀. So màmá ẹ̀kan yín ọlọ́run kẹ̀dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó náà ń lò. Sẹ́ẹ̀rí gbogbo àyè tọ́lọ̀ ń lò. Kò ní lò yín lálòpàá. Ẹ máa tẹ̀síwájú nínú ọ̀sẹ̀ yín ní gbogbo yín pátápátá. Ẹ ní ẹ̀jẹ̀ ní àkọọ́lẹ̀ bó. Gbogbo àwọn tí wọ́n sùn bá mi àwọn náà dàgbà. Wọ́n fi ìjọba òun ṣèlè jẹ́ ní o. Mo ò ní kọ́nà bí èéfín. Mo ò ní kọ́nà bí èéfín o. Mo ò ní kọ́nà bí èéfín o. Àtàwọn àtọmọ wọn àti ìdílé wọn mo ò ní kọ́nà bí èéfín. Afọ́ni mo ò ní sọ yín mú. Èèyàn àkà ò ní ṣe yín ká o. Ẹsẹ̀ ara yín báyìí. Ẹ fi rìn wọlé ògo yín ni. Ẹ nífẹsẹ̀ ara yín rìn lọ bí tí wọ́n ó ti pa yín o. Lágbára Jésù ẹ nífẹ̀ẹ́ rìn lọ bí tí wọ́n ó ti pa yín o. Aṣọ ni mo lè sọ yín mú. Bẹ́ẹ̀ tí ẹ̀ mọ́ tí mo pẹ́ wí. Àdúrà yín ti gbà. Jésù ti dájú àyè ọgbà. Ní mo ṣe ṣe tí ẹ mọ wà bí. Mo bá kò nínú ọgbà ẹ̀wọ̀n. Ọwọ́ á dàbí àlà. Mo tiẹ̀ ti lọ. Mo ti lọ bí mo ṣe sọ̀kalẹ̀. Mo ti lọ. Wọ́n wá kò nínú ẹgbẹ́ wọn. Sorry, mama. Jésù bá mọ́ mi kò nínú ẹgbẹ́ wọn. Olúwa mi o, olùpẹ́. Ẹ kò ní òtútù. Ojo ní, tí ò rí bẹ́ẹ̀ ni òwò fíìmù ni. Mo rí, mo kú tó rí. Mo rí fíìmù. Mo rí, njọ́ bá àjọ gbàdúrà bíbẹ̀ náà láti gbàdúrà. Ọmọ ẹlẹ́pàá ní màmá rẹ̀ pa lọ́wọ́ òun. Ẹbẹ̀ náà nìjọ pa mi. Ìjọ jẹ mímọ́ fẹ́ kú. Èmi ò tẹ́ mọ̀ pé ló ń jẹ́ èèyàn mọ́. Ó ti yí mọ́ mi láàrin. Màmá kílẹ̀ pé. Àní dùn. Ẹ mọ̀ pé. Èmi ò tẹ́ mọ̀ pé ń jẹ mí. Ìdùn jẹ yín. So stage tó ti jẹ yín dé. Ẹ mọ̀ pé ìdùn ti ẹ̀ jẹ́ yín mọ́. Àtẹ̀fán. Àti àtọ̀ tútù. Àti mọ́ mi láà àfi bíi fúláàtì ni mo wà. Ní ọgbà ẹ̀wọ̀n mo wà. Tọ́lọ̀ wá tí Jésù bá mọ́ mi kò ní. Ẹ gbọ́n tán sọ. Ìdùn jẹ yín. Ó ti wá jí mọ́ yín lára débi pé ẹ tí ẹ mọ̀ pé ìdùn. Àtẹ̀fán àwọn tó ń jẹ wọn lọ ní. Àtọ̀ tútù. Jí mọ́ mi láàbí nǹkan mi. Jésù sì wà mọ́ mi kò ní ẹgbẹ́ wọn. Jésù ẹ ṣé o. Tí ń yé sísẹ̀ bóra. Bí ilẹ̀ báyìí bóra bí aṣọ. Ẹ tó kó lọ́dọ̀ Jésù wọn. Bá a ṣílẹ̀ kò dá ló ti ẹ̀ mọ̀. Táyà ṣe kí ni? Tí fi sẹ́lẹ̀ bóra. Tí fi gbọdọ̀ lẹ̀ bọ̀. Jésù náà lẹ́ máa tẹ̀lé. Jésù lẹ́ máa tẹ̀lé. Oní máa tẹ̀lé. Tí ní èkú wáyé. Jésù náà lẹ́ máa tẹ̀lé. Bí mo sì tọ́ dọ́dọ̀ rẹ̀ lọ́rùn, òun náà lẹ́fọ̀ máa tẹ̀lé. Àmín Jésù. Àmín Jésù. Jésù lẹ̀ ní máa tẹ̀lé. Àmín Jésù. Jésù lẹ̀ ní máa tẹ̀lé tí ní èkú. Àmín Jésù. Àmín Jésù. Ó ti dáa fún yín. Ó ti dáa fún ọ. Ó ti dáa fún ọ. Ó ti dáa fún gbogbo yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀. Ẹ̀yin náà ò débi gíga. Gbogbo àwọn tí ń rẹ́lé ọbẹ̀ ò ní bá yín. Gbogbo àwọn tí ń kun àkàsọ̀ ẹ̀ ní jábọ́. Àmín Jésù. Ẹ̀ ní jábọ́ lórúkọ Jésù. Ẹ̀ ní farapa. Àmín Jésù. Ẹ̀ ní jẹ́ ìwé wọn. Wọ́n náà ṣe mú mi kó nínú ọ̀bẹ̀ wọn. Ọlọ́run ọbẹ̀ yẹn kọ́ ọ̀nà ìgbà. Ẹ̀ bá bá sùn wà nínú oko tẹ̀lẹ́tẹ̀lẹ̀. Ọlọ́run ọbẹ̀ yẹn náà kó bẹ́ẹ̀. Àmín Jésù. Olúwa ṣé o, ẹ ṣé o. Àwọn nǹkan yìí ó yẹ ká kó lọ sínú kitchen fún màmá. Fáànù màmá lélẹ́yìí, fáànù ní màmá, fáànù lélẹ́yìí. Ìgbésẹ̀ lọ ìkúrò. Màmá gbé fáànù sí ìgbà. Ẹ mọ̀ fẹ́ fáànù sára. Ìyá náà bá yé jẹ. Ẹni tó ń gbé bọ̀ ọ́. Fóònù. Màmá fóònù tá a bá yẹn rà ní. Ọmọ yín obìnrin dà. Ẹ yẹ màmá ń tí.
ẹ̀yin lẹ́ni ká bá yín get phone màmá ṣẹ́ ní nọ́mbà àǹtí ṣẹ́yìn ní sim ní sim card so we bought phone for mama so that mama aráwọ̀ èèyàn pé ẹlẹ́mìfẹ́ máa kí wọn máa rí wọn pé wow. Ti mama re, mama. Mama on lele yìí o. Chájà rẹ̀ ni. Ẹ di nǹkan yín mú o. Mama, ẹ lè mọ iná torchlight rẹ̀. Ẹgbẹ́ láti máa tàn. Ẹ ṣe báyìí, ẹ ṣe wọlé báyìí, ó yẹ tán. Ẹ tàn lẹ́gbẹ̀ẹ́. Ẹ ti rí ó ti tàn báyìí. Ó yẹ pa. Ó yẹ tún tàn, ó yẹ tún tàn. Ó yẹ pa bẹ́ẹ̀. Mama síìmù yín ń kọ́. N bẹ́ẹ̀ kẹ́ pé nọ́mbà yín fáwọn èèyàn tó máa fẹ́ kí ó wà lọ́hùn níbo ní church. Àbàyìn mọ́ ṣé ẹ mọ̀ lórí? Ẹ mọ̀ lórí. Ó dà tẹ́ bá ti sọ fún mi màá sọ fáwọn èèyàn. Ẹni tó fẹ́ gba nọ́mbà màmá ti ní fóònù o. Ẹ lè fẹ́ máa kún wọn torí mi ò ráàyè. Iṣẹ́ pọ̀. Látòrí tiwọn, we are moving on to another project. Ìtọ́lọ́ ń pè àwa sí ni so we moving on. So mama ẹgbà ọmọ yín dà àǹtí ẹ̀ máa bọ̀ fóònù tí yín náà rí mo ṣe báyìí náà lẹ ní fóònù àbí. ẹ ṣe ìránṣẹ́ yóò ní dùn ẹ máa tẹ̀síwájú iye ológo ẹ máa jẹrẹ ní iye ológo ní ìjẹmọ yín lọ́wọ́. So tí ọmọ wọn ni ṣé ká bẹ àtìpá ó ti dúdú so need phone o need the phone. Are you sure? Where is the money in the phone? We need the phone. God bless you. God bless you. Oda, we can get phone now. So, àgbàlagbà auntie ni o, àgbàlagbà ni o. Ẹ gbà chájà yín ni. Ẹ ṣé Ọlọ́run máa ràn. Àmín. Olúwa ṣeun. Ó yẹ wọlé lọ jókòó. Ó bọ̀dá àwọn nǹkan yìí àwọn olóòlù àwọn ilé sẹ́nu lé lónìí ṣé yàrá lónìí ó yẹ kó lọ. Màmá dà ẹja wọ yàrá náà ó yá ẹ bá ń gbé very good kílò méjì ló máa wà ní yàrá wọn yìí ibi tí màmá ó máa sùn ní o màmá ẹ̀ sùn náà ẹ̀yin àtọmọ yìí. Okay. Hallelujah. Láti abẹ́ pákó sórí bẹ́ẹ̀ gbogbo ohun tó wà ń bí pátá màmá lónìí gbogbo ohun tó wà ń bí báyìí pátá màmá lónìí ibi tí màmá ó wà for the rest of her life ni ẹnìkan ní sọ́rẹ́ǹtẹ̀ ni mí mọ́ sánkọ́ ni mí mọ́ sọ fún wọn ni mí mọ́ ibi tí màmá ó ṣàwà ní till the rest of her life to God be the glory. Kí wardrobe dà kí wardrobe. Oya mama ẹ máa bọ̀ ẹ wá sí wardrobe yín. Ẹ wá sí wardrobe yín. Oya. A máa káwọn aṣọ wá sọ́dọ̀ wọn. Oya ẹ ṣí kejì. Oya láti ṣe lè náà. Ẹ ṣí fún wọn. Kí ni wọ́n tún bá wa gbé bọ̀? Àwọn ọjà wọn kọ́. Kí ni wọ́n gbé dé yìí? Ó kọ́ àwọn ọjà wọn sàn. Àwọn ọjà wọn kọ́. Àwọn ọjà màmá ń kọ́. So ó ṣe ṣe máa ṣe. Okay. Ẹ má bọ̀ màmá. Yàrá màmá nìyí. So God be the glory. Ọmọ ìjókòó. Ẹ pẹ̀lẹ́ ṣàlàfíà mi. Ọgbẹ́ ti dúró.
kí ló tún máa gbé bọ̀ kéèkì ló tún kù àwọn ọjà wọn ẹ jókòó kó máa fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ mi níjà. ìṣàbẹ̀ pàdádì lọ́wọ́ àwọn arúgbó sáà. ṣé wọ́n lọ dámi lọ́lá sí wọ́n lọ fẹ́ gbà mí lọ́wọ́ àwọn arúgbó. irọ́ ni mo lè rí yín gbà. Dami. ẹ bá wá kọ tiẹ̀ ní. Dami. How are you? àgbọ̀ bẹ́ẹ̀ ní láì lọ arúgbó ni. How are you? Okay. Yay! So kí ló kù? What else? Àwọn ọjà wọn. Tébù tá a bá wọn kọ̀ọ̀kan so ìtànà yẹn tó máa tajà. Ibi tí màmá ti fi máa tajà, màmá mi máa bọ̀. Ibi tí màmá ti fi máa bá wọn tó fi máa tajà lélẹ̀. Ẹ̀ka ọmọ kó tún yín lẹ̀. Sorry. Pẹ̀lẹ́. God bless you, baba. So ibi tí màmá ti máa ẹ̀dẹ́ fún ìgbéra. Màmá má wà síwájú ọ̀nà méjì ẹ̀yìn ni ẹ wá. Màmá ìyẹn kọ̀ ti. So ọjà tán lọ bá màmá kó màmá ta wọ́n ní gàrí nìkan. Wọ́n máa tà ní abọ́, wọ́n máa tà ní agolo. So ẹjọ́ mẹ́ ẹ gbé fídíò ẹ kúrò màmá. So wọ́n á bá wọn kan ṣẹ́ẹ̀dì sí bíbáyìí. Wọ́n máa ta ọjà wọn bíbáyìí. Wọ́n dẹ̀ máa sin Ọlọ́run. Ìwọ̀n bá tábá wá ní weekly, a máa fún wọn fún oúnjẹ. Because màmá kò lè ti ń darúgbó náà already. Ìṣe pé wọ́n lè ṣiṣẹ́ lọ títí bẹ́ẹ̀ yẹn náà wọ́n ti ń darúgbó lọ títí bẹ́ẹ̀ àwọn ni. So at least màmá tó ní last born tó jẹ́ 30 years ọmọdé mélòó ni yẹn tó ṣe lójú yẹn. Now màmá yín góòtù tó ọmọdé mélòó báyìí. ẹ̀mọ iye ọmọ ọdún mi àmọ́ gbà tí mo wọ sùkú àbí di ọlọ́pàá ok àwọn ọjà wọn ni àwọn ọjà wọn ni àwọn ọjà tí wọ́n máa tà nílé màmá díẹ̀ o ẹ kọ́kọ́ kó sáàrin passage náà àwọn ọjà màmá ní ìyọnu ti ń kó wa wọ́n jẹ́ sẹ́yìn. ok so wọ́n kọjá wọn wá wọ́n ti kó dé tó ń sìn wọ́n gbé tébù síbí báyìí wọ́n wá kan shade mọ̀mọ́ ẹ̀ka sàn wá fẹ́ ra gàrí agolo kan abọ́ kan ṣẹ̀mọ́ ọjà arúgbó tí màmá láwọn ò fẹ́ gba ṣọ́ọ̀bù láti bì káwọn ṣẹ̀ tó lọ ṣọ́ọ̀bù káwọn tó padà pé àwọn ò ṣe pé iwájú bíi ti da fáwọn láti máa ta ó yẹ sọ. Anake ń gbá lọ lè gba ṣọ́ọ̀bù mo ní gba ṣọ́ọ̀bù. Ibi mo ní anake ń gbá lọ lè àwọn kan ní kíọ́sì fún mi mo ní kí wọ́n máa kan kíọ́sì fún mi. Ibi tí mo wà yìí ní kíọ́sì kí wọ́n bá mi já ọjà síbí fẹ́ máa ta ọjà arúgbó náà kí wọ́n bá mi já gàrí kí n máa ta gàrí agolo kóńgò wọ́n sì máa rà gbogbo àwọn ọmọ mi ni wọ́n máa kẹ́rù wá tí wọ́n máa bá mi rà. Ọlọ́run ti dá mi láre lórí gbogbo yín kò sì ní dá yín lẹ́bi ò ní farapa o ò ní sì rí ò ní bọ́wọ́ o ìsẹ̀rí ò ní jíṣẹ́ o ìwọ náà jẹ wọn àtọ́jú ọmọ àtẹ̀lẹ́dẹ́lẹ́ ní gbogbo yín ọ̀jẹ̀ ń kalẹ̀ agbára Ọlọ́run ìṣẹ́jà mi ò ní jẹ́ bọ́wọ́ gbogbo yín ẹ̀ ní bọ́wọ́ àti ní ẹ̀ńtọ́jà kò bí mi nì ẹ̀ fi sàkọ́ bí mi. Màmá nínú ọgbà ẹ̀wọ̀n olóṣèlú ní jáde nípa gbàtọ́ níwá ẹ̀yìn ọmọ ènìyàn ọjọ́ ìbáwò lè ṣe ń kéde náà. Ó kéde wa náà ni. Mo ní wọ́n gba Jésù sínú ayé wọn pé Jésù Kristi ló lè mú ọ délé ológo ó ló lè mú ọ dé ìjọba Ọlọ́run wípé kí wọ́n gba Jésù sínú ayé wọn. Mo fi ìwé Mátì orí kẹfà ẹsẹ̀ 23 mo fi ṣèdánilẹ́kọ̀ọ́ wípé ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Ibi tẹ́ wá ti wá ń wàásù bẹ́ẹ̀ yẹn lẹ wá ń sọ fún wọn. Bí mo ti wá wàásù mo wá tajú kán mo wá rí wọn ẹ̀mí Ọlọ́run ní kí n tọrọ àwọn ìyá ń lọ. Mo ní kí wọ́n lè lọ mọ́ wà bẹ́ẹ̀. Ẹ̀yin rò pé wèrè ló wà Ó bẹ́ẹ̀. yẹ ṣeun sà mo jẹ́ wèrè ló wà bẹ́ẹ̀ ẹ̀mí ní kí n sáàtì ẹ̀ sọ̀rọ̀ náà. Mo wá rí ẹ̀ńtọ́jọ́ ọmọ wọn ọwọ́ afọwọ́dẹ́rẹ́ ń ta. Mo ní ẹ̀lẹ́ mọ̀mọ́ o. Màmá ẹ̀ ó dọ̀ ọjà màmá náà ń kó wọlé yìí àwọn gàrí tó màmá tà náà ń kó wọlé yìí wọ́n sì ń kó wọlé àwọn ọjà wọn náà ń kó wọlé yìí àwọn ọjà màmá náà ń kó wọlé yẹn àwọn ọjà màmá ni wọ́n ń kó wọlé yìí àwọn ọjà màmá ni wọ́n ń kó wọlé yìí àwọn ọjà màmá náà ń kó wọlé yìí díẹ̀ àwọn ọjà màmá àwọn ọjà yín nìyẹn o àwọn ọjà yàrá máa tà ẹ máa tà
ẹlòmíì lè máa ra kò kọ̀ọ̀kan fún wọn lóṣù kan máa fi kún ọjà irú àwọn ọmọ báyìí ń tọ́ra nídìí nìyẹn ẹnìkan lè ra máa ra kò yẹn kan fún wọn pé màmá bóyá mo ra kò kan fún wọn lóṣù yìí èló náà tà kò kan gàrí náà 50,000 bí nǹkan bẹ́ẹ̀ 50,000 ṣàkó kan gàrí 50,000 owó kékeré so èmi personally ó ní tẹ́mi yóò mọ̀ ṣe fún wọn ní every week wọ́n ti wá church wọ́n ti di bùkátà mi wọ́n máa fún wọn lówó oúnjẹ so bí tó máa wà títí ayé wọn ni ẹ wo gbogbo ògo jẹ́ ti Ọlọ́run tí màmá ti kúrò nínú tàwọn tó ń sun ìta ní orílẹ̀-èdè Nàìjíríà bí tí wọ́n ṣe kúrò ó ti kúrò ńbẹ̀ báwọn ó tún kù àwọn tó kù Ọlọ́run tún yóò lo ẹ̀yin náà fáwọn tó kù àwa nìkan kọ́ ẹ jẹ́ á dìde ká ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn lóbi Àgbàlá Gabriel àwọn tó ń ṣe pọ̀ náà ẹ̀yin náà ẹ jẹ́ á dìde gbogbo wa ẹ jẹ́ àjọ dìde everybody ẹ jẹ́ á dìde ẹ má sọ pé ẹnìkan ló lè ṣe no ẹnikẹ́ni òró ohunkóhun gbà bí ìṣèpá fífún no man can do this except God Ọlọ́run ló ń ṣe léyìí kì í ṣàwa náà àwa ń sapá àtiwa ni ẹ̀yin náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ please ẹ̀yin content creator mo pè yín jáde ó yá ẹja ṣe eléyìí ó ní èrè lọ́dọ̀ Ọlọ́run ju ohun gbogbo lọ àwọn tó wà ní street wa ẹni ẹja jáde àwọn yẹn máa dìde sí yín ẹ má bẹ̀rù don't fear don't panic stand up and do it as well stand up and do this as well ẹ dìde kẹ́yìn náà ó dìde sáwọn èèyàn ẹ má rò pé àkílà àwọn èèyàn sọ àwọn èèyàn sọ̀rọ̀ sí yín o àwọn èèyàn sọ pé tàpọ̀ yín lẹ̀ wá o ẹlẹ́mìíràn sọ pé oníyàn tuntun bẹ̀rẹ̀ don't mind ẹ dìde sí iṣẹ́ ìfẹ́ ọmọlàkejì ó ní èrè lọ́dọ̀ Ọlọ́run so ẹ má wò ọ̀tún ẹ má wò sí just stand up and do it wọ́n ti ń gbé ọjà bọ̀ àwọn ọjà màmá ni wọ́n ń gbé bọ̀ yìí àwọn ọjà màmá ni wọ́n ń gbé bọ̀ yìí àwọn ọjà wọn ni wọ́n ń gbé bọ̀ yìí màmá wọ́n ti kọjá yín dé o àwọn ọjà tẹ́ màmá ta nìyẹn. Are we done? Ọlọ́run máa ràn yín lọ́wọ́ Ọlọ́run máa ràn yín lọ́wọ́ Ọlọ́run máa gbé yín ga Ọlọ́run máa gbé yín ga o Ọlọ́run máa gbé yín ga o Ọlọ́run máa bùkún yín o Ọlọ́run máa gbé yín ga o Ọlọ́run máa gbé yín ga o. Pọ́ọ̀tì. Táíwò bóyá àwọn pọ́ọ̀tì inú kíchìn wọn ọ̀gá ẹ̀ ṣe tẹ́ máa ṣe ń bẹ̀rẹ̀. Pọ́ọ̀tì àti kíchìn pọ́ọ̀tì àti kíní pọ́ọ̀tì abọ́ gbogbo ẹ̀. a máa bá wọn kan tébù síbí wọ́n ti kàn gùn rẹ̀ kí wọ́n gbé wá ní wọ́n ti gbé wá. So kí ló kù àwọn pọ́ńtì káwọn plate wọ́n ti kù ẹ̀yà gbogbo láìlọ́ yìí ta lọ́ọ̀kì rẹ̀ ń jẹ́ tó tó nìyẹn gbogbo láìlọ́ yìí ta ẹ kó gbẹ̀ fún ara wọn ọ̀yà ìta ọjà màmá ẹ jẹ́ ká lọ já sínú second bedroom bí báyìí ẹ jẹ́ ká wọ́n já sínú second bedroom so that láti bẹ̀ inú second bedroom bí báyìí àbí ọjà màmá kó wà bí báyìí ọmọ akọjà yẹn wọlé síbi second bedroom ó kàn wá lélẹ̀ láti bí báyìí wọ́n kàn máa gbé lọ síta ẹ jẹ́ ká ilé báyìí ẹ bá màmá kó ọjà yẹn wá síbí báyìí. So God be the glory, great things you have done. Error. No, ó ti jìnnà jù. Ẹnu bíbá ẹnu. Ilé àti tilẹ̀kùn bọ̀ yẹ fún mẹ́rin. Ok. Bẹ̀rẹ̀ jẹ́ ká gbé nǹkan sílẹ̀. Ok, pálí ẹ̀ náà tẹ́lẹ̀ mẹ́yẹn.
Àwọn tẹ́lẹ̀ máa bó ọjà níta yìí. Ẹ̀fọn ní ìgbà náà wípé ẹ̀fọn máa bó gàrí. Wọ́n ní retí mẹ́, ok. Ok. Ó yá kọ́ máa gbọ́ bẹ̀rẹ̀. Ó yá, thank you. Màmá ẹ̀ tọ́jú àwọn kìíní. Yàrá ọmọ yín obìnrin ni o. Òun ni mo ti rí. Mo ti rí. Ẹ kó lérí gàrí. Kẹ má bàa kún. Ẹ kó lérí gàrí. Kóńgò gàrí. Ìyẹn bá wà lọ ọjà. Ọjà dárí rà. Hello. Yes, ma'am. Yes, ma'am. Yes. Mama tó lọ ṣe evangelism. Then jump is that any mama tó lọ ṣe evangelism yìí máa kúlẹ̀ ní ká fún ọmọ. Ẹ máa fún 21,000 láti UK. Wọ́n ní ká fẹ́ ẹ̀yìn wọ́n ní ká fún 21,000 fún owó tá a fún yín lẹ́ẹ̀kan. Ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹsẹ̀ olóòdà fún yín o. Olúwa máa bùkún yín o. Jésù máa bùkún yín o. Orísun òbùkún yín ò ní gbẹ o. Ẹ fọwọ́ pa ewu. Ẹ fẹ́ rìbí tóbi. Ẹsẹ̀ o lórúkọ Jésù Olúwa máa bá gbé yín ga o. Ẹsẹ̀ o olùpẹ́ o. Ẹ ṣé ma, God bless you ma. Ẹ ṣé ma, yes ma. Thank you ma, God bless you. Ẹ ṣé ma, thank you ma. Ó yá kí ló kù. Wọ́n bá ìbà jáde. Okay, so maybe there are other things, maybe television. Mo ṣáà wò pé kí ló kù dára. Television ẹ máa wò. Àmàrà. Plasma ni. Ọmọ ní ẹ̀kẹ́sọ̀ ní plasma. Ní plasma ni. So then a máa bá yín ra oúnjẹ wá sínú ilé. A ra oúnjẹ, a ra rice. A ra oúnjẹ wá sínú ilé. Adé lọ bá àǹtí yẹn ṣe ojú wọn. Àlọ́bá àǹtí yẹn ṣe ojú wọn mọ́ni. So we are taking her to the hospital on Monday. Àmọ́ lọ wọn gbé àǹtí lọ sí hospital ní Monday láti bá wọn take care ojú wọn. God bless you. Ẹ̀yin tí Ọlọ́run bá lẹ́sùn sí ìtùfẹ́ lò. Ẹ̀yin ẹ̀wọ̀n tó Ọlọ́run bá tó fọwọ́ tọ́ lọ́kàn láti do more for her. So bóyá oúnjẹ ọ̀sẹ̀ọ̀sẹ̀ bóyá lóṣooṣù ẹ̀yin tó Ọlọ́run bá tún rán sí wọn. Ẹ̀jíṣẹ́ àánú Olúwa kò ní fi yín sílẹ̀. Like I said, àwa wà nínú àwẹ̀ 24 days. Òní ni àwẹ̀ wá pé 5 days.